Mi ò kà mọ́, owó ti tán. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ jọ kí lórúkọ yín? Olúwaṣèyí. Olúwaṣèyí. Ṣọmọ Yorùbá ni? Bẹ́ẹ̀ ni. Ṣé ẹ lè ka èdè Yorùbá dáadáa? Màá gbìyànjú. Ẹ ṣe kí ni? Màá gbìyànjú. Ó dáa, ẹ wo owó tó wà lọ́wọ́ mi máa fún yín. Tí ẹ bá ti kà dáadáa, ẹ ní àǹfààní àti jẹ ẹgbẹ̀rún 5,000 náírà 5,000. Àmọ́ gbogbo àṣìṣe tẹ́ bá ti ṣe kẹ́ tó kà tán la máa yọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 lórí ẹ̀. Ẹ̀ẹ́dẹ̀gbìyànjú wò ná, ṣó ti yá? Ṣó ti yá? Kọ̀tẹ́fẹ́ kà ní. Àkànlò èdè jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀nà èdè tí àwọn Yorùbá máa ń lò. Ọ̀nà èdè kì í ṣe ọ̀nà èdè. Tí àwọn Yorùbá máa ń lò láti mú kí ohun tí wọ́n ń sọ lórí kí ó sì ní ìtumọ̀ tí ó jinlẹ̀. A ti sọ ṣáájú nínú ẹ̀kọ́ tí a ti kọ́ sẹ́yìn pé àkànlò èdè ó fara pẹ́ irọ́ ẹ lè yọ ọmọ tí correct ara mi. Ó fara pẹ́ òwe ṣùgbọ́n kì í ṣe òwe. Gbólóhùn ṣókí ní ẹgbẹ́ lẹ̀ báyìí. Gbólóhùn ṣókí ni a máa fi ń gbé àkànlò èdè kalẹ̀. Síbẹ̀ ìtumọ̀ rẹ̀ máa ń jinlẹ̀. Ìgbà mìíràn a lè lo àpólà tàbí ẹ̀yọ̀ ọ̀rọ̀ láti gbé àkànlò èdè kalẹ̀. Okay, ó continue. Ìtumọ̀ gbólóhùn àpólà tàbí ẹ̀yọ̀ ọ̀rọ̀ tí a fi gbé àkànlò èdè kalẹ̀ máa ń kún ju bí gbólóhùn àpólà tàbí ẹ̀yọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe rí lọ nítorí pé àkànlò èdè ni. Ìtumọ̀ àkànlò èdè máa ń yàtọ̀ sí ohun tí àwọn ẹ̀yọ̀ ọ̀rọ̀ inú rẹ̀ túmọ̀ sí. Bí a bá wò ó lérèfé, owó ti tán. Mi ò kà mọ́, owó ti tán.